Abeokuta, where some people said they want to help some traders. They came in and they scammed all of them. This is Lafenwa. Ẹ̀wẹ̀rọ̀ bó ṣe pọ̀ lọ, àwọn ẹgbẹ́ àwọn people làwọn kan gbá. Wọ́n lọ fẹ́ ẹ̀kú wọn, wọ́n dẹ̀ gbá wọn lóríṣiríṣi. Kí lórúkọ tí? Ọmọ Mùsùlùmí ni onímọ̀ ètò níyà tó fi jọlá bí bá ti wá gbowó lọ́wọ́ wọn. Ọlọ́run fẹ́ gbọ́ ẹ̀rọ lóṣooṣù. Ọmọ ọkùnrin tó fún wa rẹ̀. A lè fi sí ní fọ́ọ̀mù. Ọgbà tó ti kọ́ fún ọ̀sẹ̀ tó kọ́ fún. A lè gbà lórí fún ìfọ̀sọ̀. Ṣé gbogbo yìí lọ gbowó lọ́wọ́ ẹ̀? Èrò kí lórúkọ tí? Èlò ló gbà lọ́wọ́ yín. Èlò lọ́nà bẹ́ fún yín. Wọ́n fẹ́ gba 59,000 lọ́wọ́ èèyàn kan ẹni kọ̀ọ̀kan. Mélòó ni yín tán gbà ń gúùpù yín? Ṣọ́ gbowó lọ́wọ́ ẹ̀yin náà. Wọ́n máa fún yín lọ́nà 9,000. Ṣé gbogbo yín lọ gbowó lọ́wọ́ ẹ̀? Ẹwà àwọn èèyàn tó gbowó jọ lọ́wọ́ wọn láfẹ́ wá o. Wọ́n gbowó lọ́wọ́ ẹ̀yin náà. Ẹgbẹ́ dúró dáadáa, ẹgbẹ́ dúró dáadáa. Orúkọ iléeṣẹ́ wọn rèé. Ṣé gbogbo yín lọ wá gbowó lọ́wọ́ yín? Àwọn ọlọ́pàá ti escape fún wọn, àwọn ọlọ́pàá ti escape fún wọn. Kí ẹ sọ wọ́n ṣẹlẹ̀? Àwọn ọlọ́pàá ti bá wọn escape fún wọn, níjọba ẹjọ́ ìṣàánú wa o. Àwọn ọlọ́pàá escape fún wọn. Ibo la wà yìí? Ọlọ́pàá polisi kan ló fẹ́ wá. Lọ́fíìsì wọn wà, wọ́n ta fúláwà sálẹ̀, wọ́n bá fíìsì sókè. Ìgbà tí wọ́n bá sálọ. Ibo ló wá wà? Wọ́n gbowó lọ́wọ́ ẹ̀yin náà. Èlò náà gbà lọ́wọ́ yín. Kí ló sọ fún yín pé àwọn fẹ́ ṣe tó fi gbowó lọ́wọ́ yín? Ibo la wà yìí gangan? Láfẹ̀wá tán? Láfẹ̀wá ṣán wà nú lé ń bìbẹ̀. Báwo ló ṣe ṣẹlẹ̀ gangan? Báwo ló ṣe ṣẹlẹ̀? Báwo ló ṣe ṣẹlẹ̀ gangan? Wọ́n wá bá wa ní 5 weeks ago ní pé ọ̀fẹ́ àsìkò wa pé ká ìgbà mọ́tì ká máa sán díẹ̀ díẹ̀ lóṣooṣù. Wọ́n lè fún wọn káì ní pé báyìí bàbá ìlàjì máa process ẹ̀. Ìwọ̀n wọn bẹ̀ mí ó sọ pé ọjọ́ mẹ́ta ọ̀sẹ̀ mẹ́ta pé la máa fi gba owó nígbà tí wọ́n bá mi. Wọ́n fún ọkọ̀ àwọn èèyàn jọ, àwọn èèyàn náà sọ fún mi pé kí n lọ ṣe investigation. Mo lè lọ sọ́fíìsì wọn torí mo mọ ọ́fíìsì wọn. Mo débẹ̀, mo lọ́fíìsì wọn, mo lọ yanjú ẹ̀, mo lọ rí wọn, mo bá wọn sọ̀rọ̀. Wọ́n dẹ̀ ní àwọn òṣìṣẹ́ wà náà yọ. Ipò àwọn náà àdírẹ́sì kan lẹ́yìn wọn mọ̀ bẹ̀ nípa ọdún. Wípé ibẹ̀ lọ́fíìsì àwọn wà. Wọ́n sọ bẹ́ẹ̀ fún mi. A lè gba bẹ́ẹ̀, a lè dáwó lọ sí wọn lọ́wọ́. Lẹ́tà àrùn pàtó láti tọ̀sẹ̀. Èdè ìròyìn kọ́ mi lára pé 419 ni wọ́n. Wọ́n dẹ̀ wá sọ́fíìsì wọn fún ọ̀bẹ̀ lọ́wọ́ mo ní kọ́lọ́ pé BM wá sáì. BM wá àti mọ́mì àjọ wà lẹ́ẹ̀. Abá BM sọ̀rọ̀ BM ní kò sí ọkọ̀ jọ. Pé rọ ni. Wọ́n lè pe akọ̀wé mi. Wọ́n lè pe akọ̀wé mi pé akọ̀wé ẹgbọ́n mo gbọ́dọ̀ bàbá. So ńgbà tó wá yẹ kán fún yín lówó. Kí lówó hàn wá fún yín lówó? Lọ́jọ́ Sátọ̀dé wọ́n ti pa kúrò. Owó gbogbo iyọ̀, omi, ìgò, owó
wọ́n sọ gbogbo àwọn tó wà bí wọ́n tán lọ gbowó lọ́wọ́ ẹ̀ báyìí. bẹ́ẹ̀ ṣe pọ̀ tó yìí. kí lẹ wí mà tó gbowó lọ báyẹn. kí làwọn ọlọ́pàá wá sọ. àwọn ọlọ́pàá sọ pé àwọn kan lọ gbowó lọ́wọ́ yín pé bẹ́ẹ̀ ṣe pọ̀ tó yìí pé àwọn kan láwọn gbowó lọ́wọ́ yín. sọ́jẹ́ kẹ́ rí wọn. police station bó la wà yìí. Láfẹnwá police station. Ẹ jẹ́ ká máa wo ibi tó bá dé àárí. This is happening in Abeokuta and it's so unfortunate. I just drove by and I saw this. Over 300 people, in fact, more than about 500, they are just marched. Police dispersed all of them to go away. You see people, they just took money from them, they raided them, and then the police took these guys away, and we're hoping something will happen. Kí lorúkọ àwọn pípù yẹn? Wọ́n gbowó lọ́wọ́ yín náà. Wọ́n gbowó lọ́wọ́ yín. $20,000, $27,000. Lọ́wọ́ àlọ́wọ́ èèyàn kọ̀ọ̀kan. $150,000. Ẹ tó gbowó lọ́wọ́ yín rèé. Ẹ tó gbowó lọ́wọ́ tí yín rèé. Wow. See the way they duped all these people. See the way they duped all these people, all these old market women. They duped them and then. Ẹ wo bá ṣe gbá gbogbo àwọn ìyá àgbàlagbà ìyá lọ́jà káàkiri Abẹ́òkúta. Wọ́n lọ fẹ́ yá wọn lówó. Wọ́n dẹ̀ gba 150,000 bí kan 100,000. 300,000 ti yí. 204,000 lówó gúúpù yín. 130,000. 75,000 yín márùn-ún. Wow, wow. Abẹ́òkúta ló 200,000 ní ti yín. Gúúpù ti yín 200,000 wọ́n gbà yín. Wow, wow. This is so unbelievable. Mi ò lè believe ẹ̀. Lábẹ́òkúta ló ti gbáyàn báyìí. Ẹ wo àwọn èrò ẹ wò bọ́n ṣe pọ̀. Á fún wọn rẹ̀ wọ́n ló sì pọ̀ lọ rẹpẹtẹ tán rú nǹkan sórí yẹn. Wọ́n dẹ̀ gbá wọn lọ́nu ọjà. Wọ́n lọ fẹ́ yá wọn lówó 300,000, 400,000, 200,000. Wọ́n palẹ̀ mọ́ owó yín lọ. Ìjọba wà, owó yín ò lè lọ. Ẹ níjọba, ìjọba wà. Kí làwọn ọlọ́pàá sọ? Ọlọ́pàá.
is actually in Abeokuta and I'm surprised. Okay. Wọ́n kó èlò ló gbà lọ́dọ̀ tí 204,000 ló gbà yín ní 204,000. Èlò lẹ́pẹ́ tí mọ́mì 105,000. Wow. 204 ní kùnú. $150,000 ló gbà lọ́wọ́ tí yín l'Abẹ́òkúta yìí náà. Ó lágbára. Fatima Nsabo. Ó ga owó wọ́n ṣe gbá àwọn èèyàn lọ ẹ̀wò wọn. Àwọn oníwèé ìròyìn náà lọ́wọ́ àbí tó ń try láti find nǹkan tó ṣẹlẹ̀. Èlò ló gbà lọ́wọ́ tí mọ́mì. 400,000 ní gúrùpù tí yín. Ó lágbára báyìí o. Ṣé gbogbo wọn lọ rí kó? Àwọn méjì ló sì múnú wọn. Wow. 300,000 alájà. 300,000. 300,000. $95,000. Ṣé ń gbọ́ bọ́ ṣe gbáwọn èèyàn káàkiri Abẹ́òkúta? Ó tún gba bribe lọ́wọ́ yín. 13,000. Abẹ́òkúta náà ti gbá wọn ìyá lọ́jà lọ lóríṣiríṣi báyìí o. L'Abẹ́òkúta wọn lọ fẹ́ yá wọn lówó wọn dẹ̀ gbá wọn lọ. Police station Láfẹnwá la wà. Police station Láfẹnwá àwọn ọlọ́pàá dẹ̀ ti gbé wọn lọ. Wọ́n ti gbá wọn tán mú wọ́n ti gbé wọn lọ. Ṣé lọ́n tún fi. Ṣé ẹgbàá kan ti gbá yín báyìí?